Fancy mi observation kan ni mo mú wá ṣe ń ba that kind thing ìyẹn ọ̀tọ̀ ọmọ mẹ́wàá ń ṣẹlẹ̀ ní lórílẹ̀‐èdè yìí o ogún dẹ̀ ń ṣẹlẹ̀ ní country àbí kọ́lọ́n ṣá máa ṣàánú wa kó gbà wá lọ́wọ́ àwọn pípù yìí tó tẹ̀ jẹ́ pé gan wọn kò mọ̀jú kọ́kọ́ máa pààyàn máa géèyàn lórí lọ imagine ẹ máa wo picture kèyí ẹ máa wo bọ̀bọ̀ kèyí eléyìí dẹ̀ ṣẹlẹ̀ ní Ìkòròdú ní Lagos State wọ́n lọ àwọn ọlọ́pàá kọ̀ déédéé stop mọ́tò wọn ni o bí wọ́n ṣe máa ṣe stop and search àìbára náà wọ́n sọ stop and search tó máa yẹnu mọ́tò wọn wò ni wọ́n bá orí èèyàn àti apá nínú mọ́tò ìgbà tán dẹ̀ máa mú wọ́n dẹ̀ máa mú bọ̀bọ̀ yìí mọ́mì ẹ̀ náà wà ń bẹ̀ wọ́n dẹ̀ mú òun náà pẹ̀lú mọ́mì ẹ̀ ìgbà tán dẹ̀ ṣe investigation tán dẹ̀ béèrè pé báwo ni gbogbo nǹkan tó wà ń bì báwo ló ṣe jẹ́ èyí màmá ò sọ̀rọ̀ but èyí bọ̀bọ̀ yìí ló sọ̀rọ̀ yìí ọmọ ló sọ pé pé kí wọ́n mú mọ́mì tòun dáadáa pé mọ́mì ti tòun gangan ló pùṣì ti tòun sínú kínní ìgbà tó dẹ̀ ní kí ló ṣẹlẹ̀ àbúrò bá sọ pé yahoo ni ẹ̀gbọ́n yìí ń ṣe iṣẹ́ yahoo òde wọlé dáadáa wọn ò sanwó bó ṣe lọ báyà ni ìyá náà bá ṣáà ní òun máa mú débì kan ibi tí ìyá wa mú lọ ni wọ́n bá sọ pé wọ́n nídìí èèyàn pé wọ́n máa lórí èèyàn wọ́n bá ní pé orí èèyàn kẹ̀ ń pé báwọn náà ṣe máa rí èèyàn bóun ṣe bí ìyá ṣe pé ọmọ ẹ̀ ni ó bá pe ilé ìṣẹ́gbẹ́ kan pé báyìí àwọn máa lo àbúrò ẹ̀ o pé àbúrò ẹ̀ làwọn máa lò ọmọ ò kọ́kọ́ gbà yé ẹ̀gbọ́n ò gbà ìyá bá sọ pé ọ̀gbẹ́ni wá ọmọ yẹn sì kéré ọmọ 16 years àbí kinní kan ni èèyàn ò tí dàgbà káwọn lò bí ìyá ṣe sọ fọmọ pé káwọn lò nìyẹn bí ẹ̀gbọ́n ṣe tan àbúrò ẹ̀ nìyẹn náà bá lọ gé orí àbúrò náà bá lọ ń gbé lọ sọ́dọ̀ babaláwo ọ̀dọ̀ babaláwo tí wọ́n ń gbé lọ ibẹ̀ làwọn ọlọ́pàá ló ti mú wọn lọ́nà imagine but I really understand the country débi pé náà ìyá náà tún sọ́pọ́ọ̀tì ọmọ pa àbúrò ẹ̀ nítorí yahoo imagine mẹ́wàá ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí àbí kọ́lọ́ máa ṣàánú wa ni àwọn ìyá mi wà abiagba ni wọ́n kò ń ṣe abiamọ débi pé gan ọmọ gan tún sọ station pé ìyá àti tòun gangan ló ti òun sínú gbogbo wàhálà yín pé ìyá àti tòun gangan ni kán mú dáadáa but ẹ bá wé bọ̀bọ̀ yìí náà sìn kí ni èjì ọmọ eléyìí sìn kí ni èjì ẹ̀ sì tí wọ́n ti ń sáré ọ̀la sáré owó débi pé gan ìyá gan òtún ilé tiẹ̀ tó encourage àwọn ọmọ pé kó tiẹ̀ máa ṣàdúrà àwọn ìyá mi ń ṣàdúrà fún kó tiẹ̀ máa ṣàdúrà fún ọmọ something káwọn ọmọ ó wá jẹ́ tó wá ní kó tún lo àbúrò ẹ̀yẹn younger brother fún oògùn owó imagine ọmọ mẹ́wàá ń ṣẹlẹ̀ ọ̀bọ̀ fún ọ̀ tó bá rí fídíò yìí try láti share fídíò yìí kó dẹ̀ share like from 5 billion people or more than 20 trillion that kind thing ìyẹn ọ̀tọ̀ náà láṣẹ ń bá and don't forget drop your opinion ọlọ́run ò ní jẹ́ kémi àti ẹ fi rí ilé gbà ọ́ ṣàmì àdúrà sunday comment section and don't forget to follow my new account tó ti lọ yẹn another day peace out one love.